ẹjọ́ má bínú pé mo fẹ́ gbà díẹ̀ nínú. a ṣẹ̀ṣẹ̀ mú wọn yé mi ìpínlẹ̀ tí ń wá bí tipẹ́ bá ṣe rí wọn àtúmọ̀ fọ gẹ́gẹ́ bí ìṣe wọn náà ní ti. Ọlọ́run gbàdúrà gẹ́gẹ́ bí ìṣe wa àdúrà nípa Kristẹni àti bàbá lọ́run ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù, ìjìnlẹ̀ fẹ́ ní orúkọ Jésù, àwa orin àdúpẹ́ o àyìn lógo pé a tún ní ìpàdé ọjọ́ tó ìlú ẹ̀gbọ́n pàdé lópin gbogbo aláyọ̀ kan sì máa yìn lógo tó kọ́ láti Jésù Kristi Olúwa wa. Orúkọ Jésù Ọlọ́run gbàdúrà gẹ́gẹ́ bí nǹkan tí máa ń tẹnu mọ́ nígbà gbogbo kò sí ohunkóhun tó lù wá òṣì. Olúwa mi dára ó sì pọ̀ ní àánú. Ó ní kí a gbẹ́kẹ̀lé òun, ó ní kí a fara tì òun, ó ní kí a pè òun àtọ́nbá wà tó sì fóun máa dá wa lóhùn, ó ní kí a pọnlẹ̀ fún òun yóò ṣílẹ̀kùn fún un. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára, ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bí mo tilẹ̀ rìn lánàá forífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan. Bẹ́ẹ̀ ni Olúwa wí fún wa. Ohunkóhun tí a bá ń ṣe kí a máa rántí pé èrè wà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ẹ jẹ́ ká ṣòdodo. Torí ilé ayé yìí tí a bá ní pé bí gbogbo nǹkan ṣe rí la ṣe máa ṣe. Tá a bá fi ti Ọlọ́run kún ìwú bẹ́ẹ̀ aláyàtẹ́ lágbára Ọlọ́run gbogbo àwọn àfijọba orin ṣèrè jẹ. Àmín Jésù. Torí ẹ jẹ́ ká di Ọlọ́run mú ṣiṣẹ́. Ọlọ́run ọba nìkan ló lè bá wa ṣe. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ní orúkọ Jésù, a dúpẹ́ pé ẹ mú wa gbọ́ ọ̀rọ̀ yín lónìí bó ṣe gba tí ọ̀tún wa wọlé ẹ má jẹ́ kó gba tòsí jáde. Lópò gbogbo aláyọ̀ ká sì máa yìn lọ́gbọ̀n ọ̀la ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ṣé mo dúpẹ́ Ọlọ́run wà pẹ̀lú. What is your name? Keita. Your name is Keita. What happened to you? When are we going home? Dùn. Ṣé o ti fẹ́ máa sunkún lójú ọmọ yìí ni? Inú ìgbókò tó mọ̀ ibẹ̀ lọ́wọ́ mi. Mi ò láì gbogbo kí èlò ṣe ti gbọ́ mi ò láì kí ẹ o. Keita. See, don't worry, okay? Your mommy will come home very soon, okay? Just put your mind at rest, okay? Jọ̀wọ́ wá bùkún mi.